ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé bàbá o, ìjìnlẹ̀. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o, ẹ ṣé o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ bàbá. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ arúgbó ọjọ́. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ arúgbó ọyọ̀mọ́. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. 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 Ẹ ṣé o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣé o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé o. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Òyìnbó padà ó jọba títí ayé. Àjíǹde àti lóní gbogbo ògo. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Òyìnbó padà ó jọba títí ayé. Àjíǹde àti lóní gbogbo ògo. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà ó mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà sẹ́ mi ò ríro Jésù yìí rí. Òyìnbó padà ó jọba títí ayé. Àjíǹde àti lóní gbogbo ògo. Mo ti rọ́bà mi ò ríro Jésù yìí rí. Mo ti rọ́bà mi ò rírí mi ò rírí sẹ́. Òyìnbó padà ó jọba títí ayé. Àjíǹde àti lóní gbogbo ògo. Mo ti rọ́bà mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé mi ò ríro Jésù rí. Orílẹ̀-èdè Côte d'Ivoire mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé lórílẹ̀-èdè Nàìjíríà mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé lórílẹ̀-èdè Ghana mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé lórílẹ̀-èdè Togo mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé lórílẹ̀-èdè Burkina mi ò ríro Jésù rí. Mo ti rọ́bà ládé ní ìlú àwọn aláwọ̀ funfun mi ò ríro Jésù rí. Òyìnbó padà ó jọba títí ayérayé. Àjíǹde àti ìyè lóní gbogbo
gbogbo. Mo ti lọ́ba, mi ò ríru Jésù yìí rí. Mo ti lọ́ba, ríru Jésù, mi ò rírí o. Mi ò ríru Jésù rí. Oyípo padà, ó jọba títí ayé, àjíǹde àti oyin gbogbo. Mo ti lọ́ba, mi ò ríru Jésù yìí rí. Kábíyèsí kábíyèsí rẹ ọba ńlá, kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà, kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba, kábíyèsí kábíyèsí rẹ ọba ńlá, kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà, kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba. Kábíyèsí kábíyèsí rẹ ọba ńlá o, kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà, kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba, kábíyèsí kábíyèsí rẹ ọba ńlá, kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà, kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba. Gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, òwúrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́, ẹlẹ́dà ohun gbogbo kábíyèsí. Gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, òwúrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́, ẹlẹ́dà ohun gbogbo kábíyèsí. Gbogbo ayé mi ọ́ ni ọmọ yìí ọ́, gbogbo ayé mi sẹ́ ni ọmọ yìí ọ́, òwúrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́, ẹ̀dá ohun gbogbo kábíyèsí. Gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, gbogbo ayé mi ni ọmọ yìí ọ́, òwúrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́, ẹ̀dá ohun gbogbo kábíyèsí. Gbogbo ayé Jésù ga, áńgẹ́lì ẹ̀ wó fẹ́ fún, ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba àwọn ọba gbogbo. Gbogbo ayé Jésù ga, áńgẹ́lì ẹ̀ wó fẹ́ fún, ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba àwọn ọba, ṣe lọ́ba lọ́ba o, lọ́ba o, àwọn ọba o, ṣe lọ́ba lọ́ba o, lọ́ba o, àwọn ọba o, ṣe lọ́ba lọ́ba o, lọ́ba o, àwọn ọba o, lọ́ba ṣe bá lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀, àwọn ọmọ rẹ̀ kì ó zànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá Aláàfin àjọbọ̀rọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀, àwọn ọmọ rẹ̀ kì ó zànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá àgbà Aláàfin àjọbọ̀rọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ àtóbijù Aláàfin àjọbọ̀rọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ agbanilágbàtà Aláàfin àjọbọ̀rọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ olóńgbò jùlọ Aláàfin àjọbọ̀rọ̀,
ẹrú jẹ́jẹ́ ọba àwọn ọba òwà aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ọba ayérayé aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ọlọ́run àwọn ọlọ́run aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ alágbára jùlọ aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ àṣeyìí òwú aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ aláṣẹ láyé lọ́run aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ológo gbogbo ló aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ológo tó ju ògo aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ọba tí kì í gbógo rẹ̀ kò lẹ́ni kẹ́yà aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ ọba mímọ́ mímọ́ aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ èmi ni mọ́ bẹ̀rù aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ aládé wúrà aláàfin àjọbọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù sorúkọ rẹ̀ ẹrú jẹ́jẹ́ bàbá aláàfin àjọbọ̀rọ̀ ẹrú jẹ́jẹ́ bàbá o aláàfin àjọbọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù sorúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù sorúkọ rẹ̀ bàbá àgbà àwọn ọmọ rẹ̀ kì í ó dànù sorúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kan sára sí ọlọ́run ìyanu àwọn ọmọ rẹ̀ kì í ó dànù sorúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù ọlọ́run mímọ́ jùlọ orúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù oníṣẹ́ àrà ọmọ rẹ̀ kì í ó dànù orúkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kì í ó dànù agbanilágbàsán orúkọ rẹ̀. Mímọ́ 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 t'Olódùmarè ológo mẹ́ta la olùbùkún mímọ́ 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 t'Olódùmarè ológo mẹ́ta láì olùbùkún mímọ́ 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 tó níyanu jùlọ ẹlẹ́dàá wa tó ní gbogbo agbára mímọ́ 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 t'Olódùmarè ológo mẹ́ta láì olùbùkún mímọ́ o mímọ́ Elédùmarè ọba o mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ ọlọ́run àwọn ọlọ́run mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ ọlọ́run ọba ìráyé mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ oníṣẹ́ ara rere mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ 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 ni ọlọ́run ayérayé o Elédùmarè ọba mímọ́ o mímọ́ àwa wájú bàrẹ̀ bàbá o mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ bàbá gbọ́pẹ́ gbẹ̀yìn wá o mímọ́ o mímọ́ Elédùmarè ọba mímọ́ o mímọ́ ìyìn ọpẹ́ wa mọ̀rẹ́ o mímọ́ o mímọ́ Elédùmarè ọba fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí ó bàbá gbà yìí gbọ́pẹ́ wa o mímọ́ o mímọ́ Elédùmarè ọba
fún gbogbo rẹ tó ṣe fún wa nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí o. Mímọ́ Elédùmarè ọba. Àwa mọ rírì rẹ, a mọ rírì títóbi rẹ láyé wa. Mímọ́ Elédùmarè ọba. Fún gbogbo ogun tó ṣẹ́ láyé wa pátápátá ò ṣe o. Mímọ́ Elédùmarè ọba. Mímọ́ Elédùmarè ọba. Mímọ́ Elédùmarè ọba. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára lórí ayé mi, gbà ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi ológo tó ní gbogbogbò. Mo dá gbogbogbò àti ọlá padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára lórí ayé mi ní orúkọ Jésù, gba ọpẹ́ àti ìyìn mi. Gbogbo rẹ àjọṣe ìwọ lọba tó wà pẹ̀lú mi, wọ́n tó bá mi rìn àní òní ní ọjọ́ sátidé ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀. Agbára rẹ ni, títóbi rẹ ni, ìwà láàyè rẹ ni. Ọlọ́run ògo, Ọlọ́run yìn, Ọlọ́run yanu, mo júbà rẹ o, mo ṣe ọlọ́ba àwọn ọba, mo júbà rẹ o, mo ṣe olúwa àwọn olúwa. Mo dá gbogbo ìyìn ògo lápadà sọ́dọ̀ rẹ, mo sọ pé kábíyèsí ọba àwọn ọba ní orúkọ Jésù, gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ibi ìbàlẹ́gbẹ̀rún ahọ́n ìbápọ̀jù rẹ tí òkun lọ tó gbogbo orí mi ọba jẹ́ kí n kò tó láti fi san oore rẹ. Mo kí ọ kí ọmọ sọ wípé o ṣe, mo kí ọ kí ọmọ sọ wípé o ṣe, mo kí ọmọ yìnyín ọmọ dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí agbára rẹ àti wà láyé rẹ nínú gbogbo láyé mi, fún ìjẹ́rìí títóbi àti ṣe ìyanu iṣẹ́ agbára láyé mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo, nípa àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tí wọ́n fi kọ́ mi ní gbogbo rẹ àjọṣe yìí, nípa àwọn ohun rẹ tí wọ́n mú mi gbọ́ ní gbogbo rẹ àjọṣe yìí, nípa àwọn ìre tí wọ́n sún fún ní gbogbo rẹ àjọṣe yìí, nípa àwọn ìgbé àti ẹ̀bẹ̀ mi tíwájú rẹ nígbà gbogbo tí wọ́n lọ́n gbọ́ gbogbo ẹ̀ nígbà ní àjọṣe yìí, fún gbogbo àwọn ìdáhùn béèrè àti àdúrà mi tí wọ́n gbọ́ ní gbogbo ọ̀sẹ̀ yìí. Ètò pé wọ́n lọ́ba tó ń ṣáájú tó ń kàn mí tó wà lọ́tún lóṣì ní gbogbo àyíká mi ní gbogbo rẹ àjọṣe, wọ́n ọba tó fi mí ṣe nígbà kọ̀ọ̀kan tó tún tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ. Mo sọ wípé o ṣe, ayé mo sọ wípé o ṣe, mọ rírì títóbi rẹ ní gbogbo ọ̀nà lórí ọ̀nà àmọye tí kò sí ká tó ṣe ròyìn tán. Ògo ni forúkọ rẹ bàbá, ògo ni forúkọ rẹ ọmọ. Èyí tí ọ̀tún ti bẹ̀ ṣiṣẹ́ agbára ní ọ̀tún lówó rẹ̀, o ṣe Ọlọ́run àwọn ìmọ̀ yẹ̀wò títí ayé lè bí ọmọ yìí ní mọ̀ gbórúkọ rẹ lára. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run Kọ́ríńtì kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ kẹjọ péré. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 8. Ọbẹ̀ sí ká ọ̀rọ̀ Ọlọ́run. Ìfẹ́ kì í yẹ̀ láé, ṣùgbọ́n bí ó ṣe pé ìsọtẹ́lẹ̀ ni wọn ó dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni wọn ó dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni yóò di asán. Gba ìfẹ́ láàyè láti jọba nínú ayé rẹ. Ìyẹn orí ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ tọ́lọ́run fi bá wa sọ̀rọ̀, tọ́lọ́run pé wá sí àkíyèsí láti mọ̀ yìí pé kí ni ó ṣe pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa láti gba ìfẹ́ láàyè nínú ayé rẹ̀, láti mọ̀ jọba, láti mú kí ìjọba ìfẹ́ yẹn kó sì mọ̀ gbìyànjú kó mọ̀ gbòòrò sí nígbà gbogbo. Nítorí pé nípasẹ̀ èyí lẹ́nì kọ̀ọ̀kan wò ti dára bùkún fún, nípasẹ̀ èyí ní gbogbo ètò rere tọ́lọ́run ti ní fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ìrìnàjò 2024 yóò sì wá sí ìmúṣẹ. Nípasẹ̀ èyí ní gbogbo ìrìnàjò ayé wa yóò ti jẹ́ ìrìnàjò tó kún fún kìkì ògo ọlá àti oore lọ́pọ̀lọpọ̀. Yóò láti mọ gba àkọ̀tun okun agbára àti ìmísí àti ìdàgbàsókè àti ìrànlọ́wọ́ láti òkè wá láti bí mímọ́, láti nípasẹ̀ eléyìí láti mọ gba ẹ̀bùn pípé, ẹ̀bùn tó yẹ, ẹ̀bùn tó dára, ẹ̀bùn tí ẹnikẹ́ni ò lè ṣe pàṣípààrọ̀ rẹ̀, ẹ̀bùn tí kò sí àyídáyídá rẹ̀ débi pé ẹnì kò fi arú wa lójú. Nípasẹ̀ gbígba ìfẹ́ láàyè láti jọba nínú ayé rẹ, nípa gbígba ìfẹ́ láàyè láti jọba nínú ayé mi, èyí yóò mú kọjá pé nígbà gbogbo oore ọ̀fẹ́, àánú, ojú Ọlọ́run, ìrànlọ́wọ́ Ọlọ́run, àtìlẹ́yìn Ọlọ́run yóò mọ̀ wá fún mi, yóò sì mọ̀ fún mi nígbà gbogbo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè yóò sì mọ̀ jábọ̀ rere fún mi. Pàápàá jùlọ wọ́n mọ̀ kó àwọn jọpọ̀ wá sọ́dọ̀ mi, wá sọ́dọ̀ rẹ tí ọba gbà yìí fàyè gba ìfẹ́ láì láti jọba nínú ayé rẹ, láti mọ jẹ́ ìrànlọ́wọ́ fún mi, láti mọ jẹ́ ìrànlọ́wọ́ fún, láti mọ jẹ́ ìrànlọ́wọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa, láti mọ ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní oore. Ẹ wá gbọ́n tó wí, ó ní ìfẹ́ kì í yẹ̀ láì. Ìfẹ́ kì í yẹ̀ láì. Kí ni a sọ pé kì í yẹ̀? Ìtumọ̀ ẹ̀ ní pé sọ kì í dání, kì í jánikulẹ̀, kì í ṣubú, kì í panítì, kì í dójútì ni, kì í finí ṣẹlẹ́yà. Wo gbogbo àwọn tí wọ́n gba ìfẹ́ láì láti jọba nínú ayé wọn, wọ́n bó ti wù kí wọ́n pẹ́ tó ní ayé, kí wọ́n lo 100 ọ̀nà 10 kí wọ́n lò nínú ayé,
a rí wípé kí ni nígbà tí wọ́n bá tún kú tán a rí wípé ẹ̀mí wọn sì tún sọ̀rọ̀ mo ò sí láyé mọ́ ṣùgbọ́n ẹ̀bùrẹ̀ ti pè àwọn àti tó ń rí ipa wọn yẹn pé àwọn ìlàkọjá wọn nínú ayé lẹ́yìn ìgbà tí ó sì tún farahàn ó sì tún fọ̀ ó sì tún mú ayé àwọn kan dùn ó sì tún mú tẹ̀síwájú dé bá ayé àwọn nìkan nítorí pé kí ni ìfẹ́ kì í yẹ̀ láìláì kò sí bí ìfẹ́ bí ayé ti lè pẹ́ tó ìfẹ́ tiẹ̀ kò sí kí ni kò níbi kankan tí ṣe kí ni ti ń lọ. ìfẹ́ máa dúró pẹ̀lú èèyàn nígbà gbogbo ìfẹ́ máa wà pẹ̀lú èèyàn nígbà gbogbo nígbà tó dùn nígbà tó korò nígbà tó kan nígbà tí kò sí ètì mọ́ nígbà tí gbogbo èèyàn bá pààyàn tì nígbà tí gbogbo èèyàn bá kọ̀yàn lẹ̀ nígbà tí gbogbo èèyàn bá dànìyàn nù ìfẹ́ wọn ṣe kí ni òun mọ́ dúró tiẹ̀ pẹ̀lú ènìyàn kì í fìyàn sílẹ̀ lábẹ́ bó ti wù kó rí ìfẹ́ òun ni mọ́ mú kí ọ̀nà àbáyọ kọ́ wà fún ènìyàn nìyẹn pé òun ni mọ́ tó yàn sọ́nà àbáyọ nígbà tí kò bá sí ọ̀nà àbáyọ mọ́ tí gbogbo ẹ̀ bá dojúrú tí èèyàn tiẹ̀ mọ́ kókó ibi tí èèyàn fẹ́ da ọ̀rá sí nígbà tí èèyàn tiẹ̀ mọ́ tí èèyàn fẹ́ fọwọ́ sí gan débi pé èèyàn sọ pé ọmọ ọmọ ibi tí èèyàn dọ̀rá sí ìfẹ́ òun ló jẹ́ kọ́ mọ́ kí ni tó kú ọkú láti ṣe àti ìgbésẹ̀ tó yẹ kó gbé so ìjẹ́lẹ̀ lọ́ fi kàn nípa fún èmi àti ẹ̀rí pé kí ni gba ìfẹ́ láàyè láti jọba nínú ayé rẹ gbọ́ ó ní ìfẹ́ kì í yẹ̀ láí yẹn pé kí ni títí ayé àbí ayé àtọ̀run bá kọjá lọ ìfẹ́ tiẹ̀ kò ṣe kí ni kò níbi kankan tí ṣe kí ni ó ti ń lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé tí àwọn ẹ̀bùn yòókù bá ní wọ́n ní àkókò wọn gbọ́ ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni wọn ó dópin tó bá jẹ́ pé ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ lọ bá ní gbọ́ ìjọ kan bẹ jẹ́ pé kí ni ẹ̀bùn sọ́lẹ̀ tó ní táwọn èèyàn fi ń ṣe kiri tí wọ́n fi ń rọ́jò tó wà wọn ìjọ kan ẹ̀bùn yẹn yóò dópin àwọn tí wọ́n ń wọ́tọ̀ wá wọ̀wọ̀wọ̀ yẹn wọ́n bá di wípé wọn ò ní wọ́tọ̀ wá mọ́ ìjọ pé kí ni àwọn ẹ̀bùn wọ̀nyí wọ́n mọ dópin ìjọ kan ẹ̀bùn wọ̀nyí gangan nípasẹ̀ tiẹ̀ gangan ó tún mọ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ayọ̀lẹ́nu anílàfọ̀ àwọn ọ̀tá nítorí wọ́n mọ̀ sọ pé kí ló dé bóòlù ti jẹ́ tó nǹkan ni ẹ̀bùn wọn yìí kò sì lè sọ àwọn àṣírí ìjìnlẹ̀ fún láti yọ pé kí ni wo sọ́ra rẹ o mọ́ bẹ́ẹ̀ ni báyìí ṣe mọ́ ṣe kí ni ibà tó yẹ kí tó yẹ kó rí sí ni ṣùgbọ́n yọmọ gbé ọ̀gá ìpò tó bá dé àkókò kan ó rí pé kí ni yọ ja ọkù rẹ̀ nítorí pé kí ni fún àkókò kan lọ wà fún ṣùgbọ́n ìfẹ́ tiẹ̀ òun tiẹ̀ láyé ọ wà lọ títí láyé a sọ pé ìfẹ́ kì í yẹ̀ láyé tí ìfẹ́ bá jọba nínú ayé rẹ ìgbà gbogbo ní gbogbo ojú ayé rẹ ó rí wípé kí ni ayọ̀ rẹ yọ̀ mọ́ kún àti ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àti arúgbó ọ̀tọ̀dọ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ fẹ́ràn rẹ kò sí bí o ṣe lè rí kò sí bí o ṣe lè wà ipò yòówù kó wù kó wà ọjà láìní ni o ọjà ẹni tó ní ni o gbogbo àgbáyé ọmọ sí kí ni wọ́n mọ̀ fẹ́ràn rẹ ìtọ́ pé ìfẹ́ ojoojúmọ́ ọjọ́ mọ̀ mú ẹwà àti ògo Ọlọ́run búyọ ní ara rẹ ìfẹ́ ojoojúmọ́ ní ọmọ mú nǹkan ọmọ yọ tuntun lójoojúmọ́ àti pé ìfẹ́ kì í sá kì í tí kì í tẹ́ kì í gbó kì í dógùn kò ní ọjọ́ wípé ọjọ́ báyìí lọ́gbọ́dọ̀ kù lọ́gbọ́dọ̀ ṣiṣẹ́ dà ó wà títí láláì ni kò dàbí kí ni ẹ̀rú ẹ̀ ti pè ìsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní bí ọba ṣe pé ẹ̀bùn ahọ́n ni wọ́n dákẹ́ níjọ́ kan abálájọ wo àwọn tí wọ́n sì kí ni tí wọ́n mọ́ fèdè fọ́ nígbà tó bá dé level kan àti tó bá dé àkókò kan tó bá dé ìpele kan ó rí pé kí ni ó rí fẹ́ bùn fọmọ nítorí pé kí ni ẹ̀bùn yẹn ti dákẹ́ now ìtorí fèdè fọ́ táwọn èèyàn wá fi tutù rẹ̀ nífẹ̀ẹ́ wọn níjọ́ tí ẹ̀bùn yẹn bá ti dákẹ́ báyìí ó rí wípé gbogbo àwọn tí wọ́n máa ń wọ́jọ́ lọ sọ́dọ̀ wọn tí wọ́n máa ń kóra wọn lọ sọ́dọ̀ wọn wọ́n sì kí ni wọ́n padà sẹ́yìn wò ní tọ̀ wọn lọ mọ́ nítorí pé kí ni ẹ̀bùn tí wọ́n rí nínú ayé wọn tí wọ́n fi ń wá wọn lọ lójoojúmọ́ tí wọ́n fi ń kóra wọn lọ sọ́dọ̀ wọn lójoojúmọ́ ẹ̀bùn sì kí ni ó ti dákẹ́ àti ẹni tí ń lépa rẹ̀ níbi àti ẹni tí ń fẹ́ràn rẹ̀ fún rere àti ẹni tí ń lépa rẹ̀ fún rere gbogbo wọn náà mọ̀ sí kí ni wọ́n mọ̀ kóra wọn jọ nítorí ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí ó ní àbí ẹ̀bùn ahọ́n ṣùgbọ́n ìjọ tẹ́bùn yẹn bá ti dákẹ́ láì fíò ọ̀tọ̀ nìyẹn eléyìí jẹ́ nọ́mbà wà ẹ̀bùn yẹn wà lè mọ́ dákẹ́ ní gbogbo ojú ayé rẹ̀ ṣùgbọ́n ìjọ tẹ́ni yẹn bá ti kú tó sípò padà láti lọ jábọ̀ fún Ọlọ́run láti máa retí ìdájọ́ ìkẹyìn ìjọ yẹn lẹ́bùn òwúlò mọ́ ṣùgbọ́n ìfẹ́ tiẹ̀ bí ènìyàn kú tẹ́nìyàn sì láyé mọ́
yóò sì tún máa fi ènìyàn hàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú ènìyàn gbogbo. Ìjábalájọ tó jẹ́ pé ẹ̀rí ẹlòmíì ó kú nígbà tó kú tán àwọn èèyàn sì tún sọ̀rọ̀ rẹ̀ lọ ní rere, àwọn èèyàn sì tún fi orúkọ rẹ̀ képe Ọlọ́run, àwọn èèyàn sì tún wá, àwọn èèyàn sì tún ní ìwúrí ayọ̀ àti dídùn láti máa jẹ́ orúkọ rẹ̀. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń ṣe wọn ò lè ṣe kí wọ́n má rántí rẹ̀ àbí kí wọ́n má pe orúkọ rẹ̀ mọ́ ní gbogbo nǹkan tí wọ́n ṣe, nítorí pé kí ni ìfẹ́ tòótọ́ ló ń jọba nínú ayé rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. So ìfẹ́ òun kì í kú tiẹ̀, kò lè dákẹ́ láéláé. Ó lè wà níbì kan gbọ́ táwọn kan bá kó tó tọ́ bá kú níbẹ̀ nítorí ìfẹ́ òtítọ́ tó jọba nínú ayé rẹ̀ yẹn, bẹ́ẹ̀ ni pé ọ̀ọ́dì lọ oṣù tó ń wà láàrin wọn kó lórílẹ̀‐èdè Côte d'Ivoire lọ sórílẹ̀‐èdè Amẹ́ríkà, ó rí wípé kí ni ìfẹ́ òtítọ́ yẹn yóò sì máa fi hàn wípé òun bẹ ní ààyè síbẹ̀. So àwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀, wọ́n máa gbégbèsè ẹ̀bẹ̀ ní pé kí ni oṣù tó wà láàrin wọn, wọn ò ní sọ wípé ó ti lọ sí Amẹ́ríkà. So fún ìdí èyí ó jẹ́ ní gbàgbé no tí ìfẹ́ òtítọ́ tó bá jọba ní ayé rẹ̀ tó bá tún kó lamẹ́ríkà tó lọ sórílẹ̀ mìíràn àti orílẹ̀ Côte d'Ivoire àti Amẹ́ríkà àti orílẹ̀ mìíràn tó tún lọ, ó rí pé kí ni ìfẹ́ òtún máa fi hàn bó tiẹ̀ sí ní ara bó tiẹ̀ sí ní bẹ́ẹ̀ mọ́. Nítorí pé kí ni ìfẹ́ kì í jáni kulẹ̀, kì í dání, kì í kọ́ni, kì í panitì, kì í sákìtì, kì í pani mọ́ láéláé. So èyí tí tọ́lọ̀ fi kàn nípa fún èmi àti pé kí ni gba ìfẹ́ láyè láti jọba nínú rẹ̀. Lẹ́yìn rẹ̀ ó sọ pé bí ọba ṣe pé ìmọ̀ ni yóò di asánjọ́ kan, ṣé irọ́ ni? No, kì í ṣe irọ́. Àmọye ọlọ́gbọ́n, àmọye onímọ̀, àmọye olóye tẹ́gbẹ́ ó ti rí kọ́ máa ta wọlé pé onímọ̀ àná, olóye àná bí ó sì mọ̀ pé wọ́n nu àlànà ẹlòmíì kan gẹ́sẹ̀ mọ́ ìta àgbọ̀ àtà ìpè bí nígbà kan ni ẹlòmíì sọ pé nígbà tó ń sì wà ní Ṣàngó Òde ẹbí lẹ́rìí sí wọ́n ti gorí rẹ̀ kú òǹbẹ̀ ni wọ́n ti gorí rẹ̀ kú òǹbẹ̀ mẹ́wàá ni pé nígbà tó ń sì wà ní Ṣàngó Òde. So tó bá jẹ́ pé nípa tọgbọ́n ìmọ̀ àtòye ni wo àkókò kan bọ̀ tí ẹ pé yóò dópin. Wọnú ayé tá a wà lónìí ojoojúmọ́ ni ìmọ̀ ọ̀tún, òye ọ̀tún ń jẹyọ. Wá àwọn ọmọ tá a bí lónìí bí má tọ́ bá dọ̀la tí wọ́n bá dàgbà jẹ́ ká jẹ́ kọ́kọ́ gbé yọ̀ láti ibì kan náà. Àwọn ọmọ nígbà kan nígbà ayé ìjọ àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n irú owó tó wá báyìí ọmọ iye ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan ṣe kó lórí pé ó yájú ni. Ṣùgbọ́n àwọn ọmọ tá à ń bí lónìí ìjọ tí wọ́n bá bí wọn jẹ́ náà ni wọ́n yájú pákó lójú wọn mọ̀lẹ́ pààrọ̀. Bẹ́ẹ̀ni tó sọ góòlù tí wọ́n fi tí wọ́n sọ pé dandan gbọ̀n ìjọba àgbà ní ọgbà kó wọ́n rí góòlù rẹ̀. Tó ń wo kankan lọ́wọ́lọ́wọ́ tá a tún wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń wo àwọn ọmọ tá a tún bí lónìí tẹ́bí àwọn kan là ń sọ wípé kí ni kéta bá ti bí wọn ni wọ́n ríran ni wọ́n yájú sílẹ̀ pé kí ni àwọn kan tẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìsí àwọn tí wọ́n tún bí lónìí púpọ̀. Tẹ́lẹ̀ mo kíyèsí kinní kan tí mo tẹ́mi kankan tí mo mọ̀ọ́mọ̀ ṣe tẹ́ẹ̀sì rẹ̀ wò tí mo mọ̀ọ́mọ̀ ṣe ìdánwò fún tó bá bímọ tó bá yájú tó bá mọ́wọ́ lọ sí ojú rẹ̀ kọ̀ mọ́ pọ̀ mọ́ wá sí ojú rẹ̀ tó bá mọ́wọ́ lọ́wọ́ kì í mọ́ bá ṣùgbọ́n àwọn tó bá bí lónìí tá a bí lónìí nǹkan wọ́n mọ́wọ́ lọ sí ojú rẹ̀ yọ̀mọ̀ pọ̀ fẹ́ tọ́ bọ̀ wọn lójú tó bá gbọ́ lọ bá lórí pé yọ̀mọ̀ wo ìka rẹ̀ lọ ni. Ìtò túmọ̀ sí wípé kí ni ojoojúmọ́ ni ọgbọ́n àti ìmọ̀ àti òye oyè tuntun. So ìwọ ọlọ́gbọ́n àná tí ọba dó lórí ọgbọ́n tí èbá ṣe pé ìfẹ́ òtítọ́ àti òdodo yẹn lọ́gbọ́n ẹ̀ kọjọba nínú ayé rẹ̀ ọgbọ́n yẹn àkókò ń bọ̀ tí ó ti kí ni tí yóò pin tí ò ní wúlò wọn tí ò di asán. Amen. So tó bá yẹ pé ọgbọ́n ló bá dúró lé lórí gbọ́dọ̀ àkókò ń bọ̀ tí ọgbọ́n yẹn yóò di asán. Tún wo ọ̀kan fún àwọn ìrídájú àwọn ọmọ tá à ń bí lónìí kan mo tún wà lórí kó lè bá mọ̀ wípé kí ni àwọn nǹkan kọ̀ọ̀kan ó wà fún àkókò kan àwọn kan sì wà tẹ́ pé tí ó wà sí sílẹ̀ òun náà ni ìfẹ́ òtítọ́ kì í sá kì í tí kì í tán ìfẹ́ kì í yẹ̀ láéláé. Tún wò lónìí àwọn ọmọ kò sí tó fún wọn bó fún wọn lówó gan wò sí kí ni wò ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá ti fi lè yọ̀ mọ́ bọ́lẹ̀ padà. Ṣùgbọ́n lónìí àwọn ọmọ gangan ni wọ́n mọ̀ dun owó mọ́ ọ lọ́wọ́ ní ọmọ bèbè ìsọpọ̀ ọmọ tó ti dàgbà ọmọ tí ò tí wọ oṣù tí ò tí wọ ọdún tí ọmọ dun owó mọ́yàn lọ́wọ́ omi fóònù àwọn kan ò tí ì dídè bí kan wọ́n ti ń tẹ fóònù. So kó lè bá a mọ̀ yín pé kí ni ọgbọ́n tó bá já àkókò kan yóò ṣe kí ni yóò di asán.
ṣùgbọ́n ìfẹ́ láíláí kò lè di asán, ojoojúmọ́ yóò mọ gbòòrò, yóò mọ gbilẹ̀ sí, yóò tún mọ dàgbà sí. Ọgbọ́n tó ní ìgbà tó bá lò níbẹ̀, kété tó bá ti kúrò níbẹ̀ ọ̀tán nìyẹn, ojú bí tó bá tún lọ ni. ṣùgbọ́n ìfẹ́ tó bá kúrò níbì kan, ó rí pé kí ni ìfẹ́ ó tún mọ fi hàn, àwọn yóò tún mọ rí ọ pẹ̀lú bó ṣe sí ní ibẹ̀ mọ́, àwọn yóò tún mọ rí ọ wípé ọ̀ ń bẹ láàrin àwọn, nítorí pé kí ni ìfẹ́ jọba nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀bùn onírúurú. Máa wò àwọn tí wọ́n bá ní ẹ̀bùn, ìjọ tí wọ́n bá ní ẹ̀bùn kan, ìjọ tí wọ́n bá ti kúrò níbi tí wọ́n wà, ẹ̀bùn yẹn ti tán náà nìyẹn. Ẹ̀kọ̀ọ̀kan ní ọmọ ọ̀rán tí wọ́n pẹ́ irú kan báyìí tá a ṣe yìí o, táyé pé lágbáyé bá sì ń bẹ́ẹ̀ ni ó ti tán. ṣùgbọ́n táyé pé ìfẹ́ ni ojoojúmọ́ òrèdóòrè wákàtí ní ọmọ sí kíni wọ́n mọ ọ̀rán sí rẹ wípé kíni, nítorí pé ìfẹ́ fi ọ́ hàn bó tiẹ̀ sí ní àrántìmọ́. So Ọlọ́run kàn nípa fèmí àti wípé nígbà ìfẹ́ òtítọ́ àti òdodo láàyè láti jọba nínú ayé rẹ̀ lójoojúmọ́, jẹ́ kó wá mọ gbòòrò sí, kó wá tán síbẹ̀. Ètò tún ṣe pàtàkì, tí ìfẹ́ bá jọba nínú ayé rẹ̀, ìyẹn ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo, ó jẹ́ ìjúlówó ọmọ Ọlọ́run, ó jẹ́ àjùmọ̀jogún pẹ̀lú Kristi, àjùmọ̀jogún Ọlọ́run pẹ̀lú Kristi. Ètò túmọ̀ sí wípé gbogbo tọ́lọ̀ ń dá pápátá tìrẹ ní ṣe. Ipò ọjọ́ kìíní àná tọ́lọ̀ ń fi ọ́ sí, tó fi ṣe ọjọba lórí gbogbo tó dá, ipò yẹn ó tún ti gba ipò yẹn padà. Sátánì àríkèrèkà àtijọ́ òkùnkùn wọn kò ní ìpàdé àṣẹ kankan lórí ayé rẹ̀ mọ́. Wọ́n mọ gbógun dìde lótìtọ́ àti lódodo ni. Níwọ̀n bá tí ó náà bá tí ó sì fi ìfẹ́ láì láti mọ ìjọba láyọ̀, ó rí i pé gbogbo ogun tí wọ́n bá gbé yẹn kò sí ọ̀kankan tí ó borí rẹ̀, ìwọ ló mọ borí rẹ̀. Tí o bá gba ìfẹ́ láì láti jọba nínú ayé rẹ̀, á wọ àwọn kan tí ó mọ ṣẹlẹ̀ nígbà gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run yóò mọ wá sínú ṣe nínú ayé rẹ̀ ní gbogbo gbà. Èyí tó sọ wípé kíni wọ́n yọ ní ọ̀nà kan ṣùgbọ́n wọ́n sá lọ́nà méje. Eré àsá sọ orí nù, eré àsá sọ ẹsẹ̀ nù, eré àsá sọ apá nù. Ìgbà yìí lórí yẹn wà gbẹnu rẹ̀. Èmi kọ́ mo pa o, ọ̀tá mi ló para rẹ̀. Èmi kọ́ mo pa o, ọ̀tá mi ló para rẹ̀. Ibi tó ti ń rojọ́ mi kiri lẹ́mí mímọ́ ti pa. Kò sí àní-àní, wọ́n mọ̀ fọwọ́ ara wọn ṣera wọn, tí wọ́n sì mọ̀ para wọn, nítorí pé kíni Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kíni gbogbo ẹni tó bá gbẹ́ kòtò lẹ̀ nítorí títí ẹ̀, òun fúnra rẹ̀ ni ó ti sínú kòtò yẹn. Ẹni yòówù kó wù kọjẹ́, bó ti wù kí ìpẹ́ ni ẹ̀kọ́ lágbára tó bá ti torí ẹ̀ gbẹ́ kòtò bí, nítorí pé ìfẹ́ jọba nínú ayé rẹ̀, ọ fún ìfẹ́ láti jọba nínú ayé rẹ̀, òun fúnra rẹ̀ ni ó ti sínú kòtò yẹn. Kò sí bí ó tó sì lè gbóná tó nínú iṣẹ́ ibi, iṣẹ́ búburú, iṣẹ́ kàtó, tó bá dìde ibi, tó bá gbé ibi, tó bá gbèrò ibi nítorí títí ẹ̀, nítorí pé ìfẹ́ òtítọ́ jọba nínú ayé rẹ̀, ọgbà láyé kó sì mọ ìjọba lọ. Gbọ́ mi, yọ kòtò tó gbẹ̀yà bí ìgbésẹ̀ tó gbé nípasẹ̀ níbi yẹn, orí ara rẹ̀ ni ó fi rù. Jẹ́ pé àṣírí sì ní gbòògàn pàápàá, nítorí pé ọlọ́tún mú kó tún ṣẹ̀sìn. Abálájọ tí Ámọ́nì kò fi mú jẹ lórí ayé Módékáì, abálájọ tí Fáráò kò fi mú jẹ lórí ayé àwọn ọmọ Ísírẹ́lì, abálájọ tó jẹ́ pé kí ni Pẹ̀lí náà kò fi mú jẹ lórí ayé Ánà, abálájọ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n fi inú àṣẹ yẹ̀yẹ́ nígbà tí ń kan ọkọ̀ tí ń kéde, jẹ́ pé gbogbo wọn kò sí ẹyọkan nínú wọn tó bọ́ lọ́wọ́ ìkún omi. Abálájọ tó jẹ́ pé kí ni gbogbo àwọn tí wọ́n dìde ìyọlẹ́nu tí Abraham nínú ìrìn àjò rẹ̀ tọ́lọ̀ sọ pé kọ́ mọ́ lọ, wọ́n mú lọ síbi tó wọ́n fi hàn, jẹ́ pé gbogbo wọn wọ́n rí ìyọlẹ́nu. Tó bá ti ní ìfẹ́ òtítọ́ nínú ayé rẹ̀, tó gba ìfẹ́ òtítọ́ láti mọ ìjọba nínú ayé rẹ̀, ẹni tí ó ìyọlẹ́nu kò tún sí mọ́, nítorí pé tó bá dán wò àdàntán ni yóò dàntán. Ọ̀gbọ́n tọ́lọ̀ tó sọ ni, ó ní wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó bí ọtí ìwádìí, wọ́n sì jẹ́rìí ara wọn ní àjẹ́ ọ̀run. Ọ̀sẹ̀ tó ti parí ni àtúnwọ̀ lọ́sẹ̀ tuntun mìíràn lọ. Di ọ̀rọ̀ yìí mú, mọ́ dì mú lásán, mú wá ṣiṣẹ́ nínú ayé rẹ̀, gbé ìyẹ̀wò kó a sì bẹ̀rẹ̀ sí sẹ́tọ̀. Ó sì rí wípé kíni lóòótọ́ àti lódodo ní tọ̀rọ̀ náà sọ wípé tọ̀ wò, kó sì rí wípé rere ni Olúwa. Ó ní nígbà tó bá rí pé rere ni Olúwa, ọmọ ìwé pé kíni ojoojúmọ́ lọ́mọ ti ẹlẹ́rìí ayọ̀ nígbà gbogbo. Ó sì rí bẹ́ẹ̀ fún àti fún èmi náà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, 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 orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára lórí ayé mi. Láti lè fi ọ̀rọ̀ rẹ bọ́ mi, láti lè fi ọ̀rọ̀ rẹ yé mi, láti lè mú mi mú òtítọ́ àti ìfẹ́ rẹ ju tí àtẹ̀yìnwá lọ́wọ́ bá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé. Mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé. Èyí fún ọkọ rẹ iye bí tó ti fi bọ́ mi lóòrùn rẹ, èyí tó fi kọ́ mi lóòrùn rẹ, àyè láti mú mi pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àtúnyẹ, láti sí mi níyè ní ọ̀tún, láti mú mi mọ ìfẹ́ rẹ ní ọ̀tún, láti sọ mi dára nínú rẹ ní ọ̀tún. Olúwa ọmọ ṣé o, gbogbo orúkọ rẹ ga, mo fi àtọ́pẹ́ fún orúkọ rẹ. Ẹ̀dá àwọn wòlíì mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. Mo sọ pé kábíyèsí rẹ Ọlọ́run ọba ayérayé, èmi dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ torí pé oore láyé èyí tí wọ́n ṣe fún mi, láti mọ mú mi mọ ìfẹ́ rẹ, láti mọ mú mi pọ̀ ní ìmọ̀ àti òye rẹ, láti mọ mú mi mọ òtítọ́ àti òdodo rẹ, láti mọ mú mi mọ òtọ́tọ́ àti òtọ́ yẹ. Ó bàbá ọmọ ò ṣé o, ọmọ mi mọ ò ṣé o, mẹ́ta nǹkan ò ṣé, ayérayé gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìí, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìí. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí wà láàyè rẹ nígbà gbogbo ayé mi, tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni. Pẹ̀lú ọwọ́ ọ̀tún agbára rẹ ni èyí tí ó fi gbé mi ró láti mọ jẹ́ kí n mọ ìgbésẹ̀ tó kàn àti ohun tó yẹ fún mi láti mọ ṣe ní àwọn àkókò kọ̀ọ̀kan. Àdúrà wọn pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo mo gbé ọ̀gá mo yàn lógo mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ. Mo dá gbogbo ògo padà yàn lágbára sọ́dọ̀ rẹ sí èyí fún oore rẹ ayọ̀ tí wọ́n ṣe ní ayé mi, láti mọ kọ́ mi, láti mọ dájú, láti mọ mú mi gbọ́ ọ̀rọ̀ rẹ àti òun rẹ nípa gbogbo, láti mọ kí ni àwọn ìgbésẹ̀ tó kàn fún mi láti gbé, àní kí ni àwọn ọ̀rìn tó yẹ fún mi láti rìn, àní kí ni àwọn ohun tó yẹ kí ibi tó yẹ kí yàtọ̀ àbí tó yẹ kí yà sí. Àdájú pé kébì mọ́mọ́ àti sọ̀rọ̀ kò níwájú rẹ. Mo dúpẹ́ fún títóbi agbára rẹ, fún ìjẹ́rìí agbára rẹ, èyí fún ọwọ́ agbára rẹ, èyí tí òfin jẹ́rìí agbára rẹ ní ayé mi nípa gbogbo. Àìkébèlé mọ ìgbésẹ̀ tó kàn láti gbé, àìkébèlé mọ ohun tó yẹ kí n ṣe àti bí yẹ kí n ṣe ní àwọn àkókò kọ̀ọ̀kan. Kébì mọ́mọ́ àti sọ̀rọ̀ kò níwájú rẹ. Mo ní orúkọ ológo bàbá gba ọpẹ́ àti ìyìn mi, mo gbórúkọ rẹ gba ọpẹ́ àti ìyìn mi. Àjùlọ mo sọ wípé o ṣé, alágbára gíga mo sọ wípé o ṣé, olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣé, ìjìnlẹ̀ fẹ́ mo sọ wípé o ṣé, fún ọwọ́ agbára ọwọ́ ìyanu rẹ, àní fún sóbi agbára rẹ, èyí tó fi dábì àrùn nínú ayé mi, èyí tó fi ṣiṣẹ́ agbára nínú ayé mi ní àṣepé, èyí tó fi ṣe oríire nínú ayé mi nígbà gbogbo. Ògo ní forúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́, ògo ní forúkọ rẹ atóbi jù ayérayé, ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́, olùwàgbẹ́yìn, olùwàgbà ọpẹ́, agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ọ̀run ìṣerere, ilẹ̀kùn ìṣerere, ìgbéga gbogbo tí wọ́n ṣe fún mi, fún gbogbo ọ̀run ìṣerere, ilẹ̀kùn ìṣerere, ìgbéga, ògo ayọ̀ tí wọ́n ṣe fún mi, láti mọ́ mi pọ̀ ní ògo tuntun lójoojúmọ́, ìgbéga tuntun lójoojúmọ́, àṣírí tuntun lójoojúmọ́. Àdúrà àwọn pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo nípa tí mo sọ wípé o ṣé. Ó àní fún ìjẹ́ agbára tí ó di agbára nípa gbogbo, fọwọ́ tó agbára rẹ nípa gbogbo ayé mi, èyí fún gbogbo tí ṣe ọ̀run ṣerere, àwọn ilẹ̀kùn ṣerere, ògo àti ìgbéga gbogbo tí Ọlọ́run ṣe fún mi ní ọ̀tún lójoojúmọ́, láti mọ mú kí n mọ gba ògo tuntun lójoojúmọ́, ìgbéga ọ̀tún lójoojúmọ́, àṣeyọrí tuntun lójoojúmọ́, àlùyọ tuntun lójoojúmọ́, láti mọ gbòòrò ní rere ní ọ̀tún lójoojúmọ́. Ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́, ògo ní forúkọ rẹ tóbi jùlọ. Ayérayé ọmọ ṣé o, ológo jùlọ ọmọ ṣé, olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣé. Ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo yẹ orúkọ lógo. Èmi mọ rírì rẹ àti tóbi àtàgbà nínú ayé mi. Ìbà rẹ Ọlọ́run ọba àwọn ọba, ìbà rẹ Olúwa àwọn olúwa, ìbà rẹ Ọlọ́run ayérayé, ológo jùlọ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba àní fún gbogbo tí ṣe ọ̀run ṣeré àti ilẹ̀kùn ṣeré gbogbo àti ògo àti láti àti gbogbo tí wọ́n ṣe fún mi ni, láti mọ gba ire ọ̀tún lójoojúmọ́, ìgbéga ọ̀tún lójoojúmọ́, ìbùkún ọ̀tún lójoojúmọ́, àṣírí ọ̀tún lójoojúmọ́, àní ògo tuntun ní ọ̀tún lójoojúmọ́. O ṣé Ọlọ́run ayérayé bàbá mẹ̀mí mímọ́, gba ọgbẹ́ àti ìyìn títí ayé lè bí ọmọ yìí nímọ̀ gbogbo. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú àti oore ọ̀fẹ́, àánú àti oore ọ̀fẹ́ ni mo béèrè fún. Ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú àti oore ọ̀fẹ́, àánú àti oore ọ̀fẹ́ rẹ mo béèrè fún o ní orúkọ Jésù Kristi. Ọ̀yá dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí, bàbá sọ mí di mímọ́. Dárí gbogbo tí ń ṣe àṣírí mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Dárí gbogbo tí ń ṣe ìrékọjá mi jì mí, bàbá sọ mí di mímọ́. Nínú àánú àti oore ọ̀fẹ́ ìtọ́ka tó tayọ tó rẹ̀ gbé tó mi dí wọn, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí o, dárí gbogbo ìrékọjá mi jì mí, dárí gbogbo àṣírí mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Àìnínú ìfẹ́ rẹ tí ò ṣe fowó rà tí ò ṣe dé tí ò lókà tí ò rẹ̀ gbẹ̀yìn, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Dárí gbogbo àṣírí mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Tí gbogbo agbára tó fi jọ lọ Olúwa ṣàánú fún mi o, Olúwa dárí jì mí, Olúwa sọ mí di mímọ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa.
àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ tí ó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù tó sàn Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́, fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Gbogbo tí ń ṣe àkọsílẹ̀ gbogbo ibi búburú àdára èyí ò tá kọ nípa mi, ẹ̀jẹ̀ Jésù Kristi kó pa gbogbo rẹ̀ pàbàtà láìkú síbi kankan. Ẹ̀jẹ̀ Jésù tó sàn Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Kí ni ohun tó wà nínú ayé mi? Kí ni àwọn nǹkan tí mò ń ṣe tó fògo fún Ọlọ́run alààyè tí inú Ọlọ́run dùn sí? Àti kí ni àwọn iṣẹ́ òpin ìṣọ́ta tó lè wà nínú ayé mi? Gbogbo wọn pátá tí gbogbo ẹ̀jẹ̀ Jésù kan fi fa àtúnkù láyé mi kó tẹ̀lé ọ̀sùn wọn. Ọ̀kọ̀ọ̀kan nínú òtún gbọdọ̀ ráyè àbí ní pàtàkì kan lórí ayé mi mọ́. Ẹ̀jẹ̀ Jésù tó sàn Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo kí n mọ jẹni dà láàrin àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè. Ọlọ́run ayérayé bàbá, ìwọ Ọlọ́run ìfẹ́ tó ga tó tayọ tó fi jùlọ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ àtàánú rẹ, ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì ni mo béèrè fún ọ. Ọ̀yá fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́, fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́, fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Kí ni gbogbo tí ń ṣe àkọsílẹ̀ gbogbo tí a kọ nípa tèmi níbi ní gbogbo ní àdára, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ bá mi pa gbogbo rẹ̀ pátá, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ bá mi pa gbogbo rẹ̀ pátá, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ bá mi pa gbogbo rẹ̀ pátá, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ bá mi pa gbogbo rẹ̀ pátá. Ayérayé bàbá, ìwọ Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ o nínú ìfẹ́ tó ga tó yọ tó tóbi jùlọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ, ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì, ọ̀yá fi wẹ̀ mí mọ́, ọ̀yá fi sọ mí di mímọ́, fi wẹ̀ mí mọ́, ọ̀yá fi sọ mí di mímọ́. Gbogbo kóhun tó lè wà nígbà ayé mi, àní gbogbo kóhun tó lè wà lọ́wọ́ mi sẹ́, àní tí ó fògo àti fún Ọlọ́run aláyè tọ́jú ohun tí òmùnú Ọlọ́run àrẹ̀dùn èyí tí Ọlọ́run ọ̀fẹ́ eré mọ́ nínú ayé mi àti gbogbo tí ṣíṣe tàṣí òkun gbogbo, ọ̀yá ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àti gbogbo tó yá fi fa àtúnkò kó náà ayé mi, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káwọn àti gbogbo tó yá fi fa àtúnkò kó náà ayé mi, àní fi fa àtúnkò kó náà ayé mi, àní kó oorun wọn pátá kó dáná sun wọn. Ọ̀kọ́ nínú òtún gbọdọ̀ ráyè ní ayé mi mọ́, ọ̀kọ́ nínú òtún gbọdọ̀ ní pátábá ní ayé mi mọ́, ọ̀kọ́ nínú òtún gbọdọ̀ ráyè ní ayé mi mọ́, ọ̀kọ́ nínú òtún gbọdọ̀ ní pátábá ní ayé mi mọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káwọn àti mo béèrè fún ọ, ẹ̀yà fi wẹ̀ mí mọ́, ẹ̀yà fi sọ mí di mímọ́, ẹ̀yà fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́. Ayérayé bàbá Ọlọ́run ìṣìnlẹ̀ fẹ́, ayérayé Ọlọ́run àánú jùlọ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ àti ìfẹ́ tí ó lè gbé tó lójúmọ́ ni, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káwọn àti mo béèrè fún ọ, ẹ̀yà fi wẹ̀ mí mọ́, ẹ̀yà fi sọ mí di mímọ́, fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́ níwájú ènìyàn gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo tí mo lè dé ní àgbáyé. Ọ̀yá àríwá ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ dàmíláre, ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ dàmíláre, ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ dàmíláre, ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre, ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre, ẹ̀jẹ̀ Jésù àdàmíláre, ẹ̀jẹ̀ Jésù Kristi àdàmíláre sẹ, ẹ̀jẹ̀ Jésù àdàmíláre, ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre sọ, ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre sẹ nígbà gbogbo, ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre ní gbogbo ọ̀nà nígbà gbogbo níwájú ìdè gbogbo, àìní ẹ̀jẹ̀ Jésù àmọ́ dàmíláre sẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè, àyà ẹ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ó jẹ́ pé tipá tí kúkú mo fẹ́ mọ̀kàn, ìfẹ́ òtítọ́ ni, ìfẹ́ àṣetán ni yóò mọ jọba nínú ayé mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi láyé. Àdínkù ní sí ohun tí ó lè tí ó sì nídìí kò ní ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún, bàbá gbé wọ̀ mí lódìdí. Ayérayé o, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún, bàbá gbé wọ̀ mí lódìdí. Àjùlọ kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi, èyí tipá tí kúkú mọ fẹ́ mọkàn, ìjọba rẹ tí í ṣe ìjọba ìfẹ́ òtítọ́, àní ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo rẹ ni, àní ọmọ ìjọba nínú ayé mi náà yóò sì mọ fìdí múlẹ̀ nígbà gbogbo. Ìjọba ìfẹ́ òtítọ́ nínú ayé mi, àní ọmọ gbìnlẹ̀ yóò mọ gbòòrò yóò sì mọ sọ́ra sí nígbà gbogbo, àní yóò sì mọ ní gbogbo sí ayé mi ní ọ̀tún nígbà gbogbo. Olúwa kún mi fún iná ẹ̀mí àti agbára rẹ sẹ́, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún sẹ́, Olúwa gbé wọ̀ mí dídé. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún, gbé wọ̀ mí dídé. Èyí tí yóò mú kí ìjọba ìfẹ́ òtítọ́ òdodo ni, àní ó kọ́mọ ìjọba kọ́mọ gbìnlẹ̀ kọ́mọ gbòòrò ní ayé mi ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ayé mi. Àní ẹgbẹ́ kò yóò so ohun kan tí ó lè ṣe nídìíkò. Bàbá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára rẹ, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára rẹ. Iná ẹ̀mí àti agbára rẹ ni Olúwa gbé wọ̀ mí dídé. Iná ẹ̀mí àti agbára rẹ ni Olúwa gbé wọ̀ mí dídé. Èyí tí ó mú kí ìfẹ́ òdodo ní àní kọ́mọ ìjọba nínú ayé mi títí láíláí, àní mo fẹ́ mọkàn ní tipá tí kókó yọmọ ìjọba nínú ayé mi lọ títí láíláí. Ohunkóhun ò ní sí, àyìn láti lè mú kí ìjọba ìfẹ́ òtítọ́ kó sí kò ní ayé mi sẹ́. Bàbá kún fún ẹ̀mí mímọ́ rẹ, ọ̀yà kún fún agbára rẹ sí orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti òye àti ìmísí rẹ
láti mọ mú kí ìfẹ́ òtítọ́ àtòdodo ni kó mọ sanra sí nígbà gbogbo nínú ayé mi, kí ìjọba rẹ̀ kó mọ gbilẹ̀ kó mọ gbòòrò sí kó sì mọ tayọ sí nígbà gbogbo nínú ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bí fa gbé wọn lódìdí. Àjùlọ bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára mo bí fa gbé wọn lódìdí. Ológo tó di ògo iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bí fa gbé wọn lódìdí. Ìjọba pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo lóòrèkóòrè èmi ò mọ̀ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ̀ àti agbára rẹ̀. Àìláti mo fìdí ìjọba ìfẹ́ òtítọ́ ní múlẹ̀ ní ayé mi. Àìláti mo fìdí ìjọba ìfẹ́ òtítọ́ gbòòrò sí ayé mi. Láti mo kí ìfẹ́ òtítọ́ òdodo ní kó tó mọ̀ ìjọba kó tó mọ̀ gbẹ̀rẹ̀ kó tó mọ̀ gbòòrò kó tó mọ̀ sara kó tó mọ̀ ga sí ọ̀tún ní ọ̀tún nígbà gbogbo ní ayé mi. Bàbá kún fún ẹ̀mí mímọ́ ayé rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ló wá gbé wọn lódìdí. Iná ẹ̀mí àti agbára mo bèrè fún yá gbé wọn lódìdí. Iná ẹ̀mí àti agbára mo bèrè fún yá gbé wọn lódìdí. Àyìnlá ti mọ mú mi pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye ìmísí àti àṣà agbára rẹ̀ sẹ̀. Èyí tí yẹ pé ní ìgbà gbogbo ní ọjọ́ gbogbo ìjọba ìfẹ́ òtítọ́ àti òdodo yóò tún mọ múlẹ̀ yóò tún mọ fi lórí ayé mi. Àìní èmi yóò tún mọ mú kí ìfẹ́ òtítọ́ ni kó tún mọ gbèrè kó tún mọ gbòòrò kó tún mọ jọba sínú ayé mi jọba lọ. Àì kó tún mọ ta kó tún mọ ga kó tún mọ gbèrè sínú àwọn ayé mi. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún fún agbára rẹ̀. Ilé ìgbà tàbí àbúrò máa lò wọ̀ mí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ìjọ pé ní ojoojúmọ́ nígbà gbogbo àní ìfẹ́ òtítọ́ yẹn nínú ayé mi yóò mọ pọ̀ sí, yóò sì mọ tayọ sí, yóò mọ gbòòrò sí, yóò sì mọ fi títí bàtà agbára rẹ̀ hàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo láti mú kí ògo yìí kọ́ mọ jẹ́ tirẹ̀ níbikíbi gbogbo tí mo bá dé lágbàáyé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún ayé rẹ̀ agbé wọ̀n lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbé wọ̀n lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó mú kí ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo ni nínú ayé mi kó túbọ̀ mọ gbìyànjú kó túbọ̀ mọ gbòòrò kó túbọ̀ lára kó túbọ̀ tà sí bó ṣe tàn lọ àyè kó túbọ̀ mọ mọ́lẹ̀ bó ṣe mọ́lẹ̀ lọ kó túbọ̀ mọ ṣoṣoro bó ṣe ṣojú tàtẹ̀ wá lọ. Ó tó bẹ̀ débi wípé gbogbo bíkíbi tí wọ́n bá dé ní àgbáyé ògo òyìnbó ayọ̀ mọ̀ jẹ́ tirẹ̀ àní kí àánú rẹ̀ yóò mọ̀ fara hàn gbogbo àyè ó sì mọ gbójú báyìí pé ìwọ ni Ọlọ́run lẹ́yìn ọkọ̀ ìṣòro kankan mọ́ àní gbogbo ayé ó sì mọ yí padà láti mọ gba ìwọ Ọlọ́run àlàyé gbọ́ ní òtún àti olódodo àti gba Kristu lóru àti olùgbàlà wọn. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dáwọ́ gbé wọ̀ mí lódìdí. Ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún gbé wọ̀ mí lódìdí. Ayé rẹ̀ bàbá ya kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ́ ọ̀ya kún fún agbára rẹ̀ ọ̀ya kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀ya kún fún agbára rẹ̀. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àìjẹ́ pé ìfẹ́ tó àfihàn lódìdí àìgbà ayé mi ni ìjọba yóò tún mọ gbòòrò bó ṣe gbòòrò yóò tún mọ fara bó ṣe fara hàn lọ nígbà gbọdọ̀ ọjọ́ gbogbo níbi tí wọ́n bá jẹ ògo ìyan láyọ̀ mọ̀ jẹ́ tirẹ̀ gbogbo ayọ̀ mọ̀ rí ẹwà tó bá tóbi àti ìyanu olú ayé mi ayé ọ̀pọ̀lọpọ̀ àmì lẹ́gẹ̀ẹ́ ó sì mọ̀ gba ìyanu pẹ̀lú yóò mọ̀ gba ìyanu àti ìgbàlà rẹ̀ olùwàkùn fúnlẹ̀ ìmọ̀ àtàgbàrà rẹ̀ ayékun fúnlẹ̀ ìmọ̀ àtàgbàrà rẹ̀ ilé ìmọ̀ àtàgbàrà mo bèbè agbó wọ̀ mí ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àtàgbàrà rẹ̀ èyí tí èmi fi túnbọ̀ di iná àti ara jónirun nínú rẹ̀ pátápátá èyí tí mo tún fi di àpáta ńlá nínú rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbikíbi òwò kí n lè jẹ́ láyé gbogbo tí ń ṣe ọ̀tá àwọn nǹkan ìyàwó ẹni bẹ́ẹ̀ ni búburú ni rúrun ni wọ́n mọ̀ jẹ́ rúrun àtẹ̀pá ni wọ́n mọ̀ jẹ́ àtẹ̀pá ní àtẹ̀lẹsẹ̀ mi ní gbogbo èké ìjọba dúró lójú ọ̀nà mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé òyì lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ dà ọ̀yà gbé wọ̀ mí lódìdí. Ìwọ Ọlọ́run àwọn ọmọ wọn ẹ̀yà kọ́ mi fún lẹ́mìí àti agbára rẹ̀ sẹ́. Ìwọ Ọlọ́run àpáta ayérayé ọ̀yà kọ́ mi fún lẹ́mìí àti agbára rẹ̀. Ìwọ Ọlọ́run iná àti ara jóni ọ̀yà kọ́ mi fún lẹ́mìí àti agbára rẹ̀. Ọ̀yà nínú rẹ̀ yàtọ̀ sọ mi di iná àti ara jóni nínú rẹ̀ pápátá. Àyè sọ mi di àpáta ìdìbò nínú rẹ̀ pápátá. Láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ìyá àwọn ìka ènìyàn ọ̀tá àti gbogbo ìṣòkò àti àwọn ibi gbogbo ní pápátá. Sátánì àtàrí kérékèrè láti mọ sọ ìbá àti ìtìwọ́n dá sí pápátá. Àyè láti mọ ọrùn wọn láti mọ tẹ̀wọ́n pa láti mọ tẹ̀wọ́n gbé. Ó ní ìgbà gbogbo níbikíbi ó kò tí mo bá wà. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́
Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbóhùn mi lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún agbóhùn mi lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún agbóhùn mi lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa agbóhùn mi lójijì èmi àní ìmọ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Olúwa agbóhùn mi Olúwa agbóhùn mi Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ àìní ẹ̀mí mímọ́ láti lè di iná àti àrà àti apátàjù gbòòrò rẹ láti lè di àníyá ìjọba apátàjù gbòòrò àti ìnájọ nínú rẹ láti mọ gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ìka ènìyàn náà láti mọ àwọn ẹni bí àdúgbò burú pápátá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ àní kún fún ẹ̀mí mímọ́ iná ìmọ̀ àtàgbára mo fẹ́ agbóhùn mi lójijì ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè di ẹ̀rù ńlá jìnnìjìnnì ńlá nínú rẹ nítorí pé ìwọ ni jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì ayé mi ìwọ ni ẹ̀rù tó ń gbé ẹ̀rù ayé mi bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ nínú rẹ kémi kí n di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá fún gbogbo àwọn tí wọ́n pera wọn ní ibi ìka àní búburú àwọn ọ̀tá Sátánì àti àríkè rẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti ń gbúrò mi àní wọ́n mọ̀ dàbí òkú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ìwọ ni ẹ̀rù ńlá tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi ìwọ ni jìnnìjìnnì náà àní tí gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi èyí mo ṣe kí o bàbá kọ́ mi fún ní ẹ̀mí àtàgbára rẹ àyà kọ́ mi fún ní ẹ̀mí àtàgbára rẹ àyà kọ́ mi fún ní ẹ̀mí àtàgbára rẹ ṣe èyí ní ẹ̀mí àtàgbára rẹ ọ̀yà gbé wọ̀ mí dídí ọ̀ọ́ wa sọ ní di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ ṣe èyí tí gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì àti ẹ̀rù ayé mi èyí tí gbogbo àwọn tí wọ́n pera ní ìka àwọn ẹni bẹ́ẹ̀ ni búburú ní àwọn ilé abá oníṣẹ́bí ni níbikíbi ó kòwò kí wọ́n lè wà ní ayé tí a ti gbóhùn mi àti tí a ti gbóhùn àti tí a ti gbóhùn nípa mi àní wọ́n mọ̀ dàbí òkò àti àwọn àti gbogbo agbára wọn wọ́n dàbí ohun tí kò ṣe Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́yìn iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí dídí iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí dídí iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí dídí èyí kan sọ bí jẹ́ ẹ̀rù ńlá àti jìnjìnlá nínú rẹ èyí jẹ́ pé dàbí padà sórí ilé bẹ́ẹ̀ àṣẹṣe padà sórí ọ̀sàṣẹ àìníkù padà sórí ilé pé ìpè padà fún ilé pé Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí dídí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí dídí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí dídí kó wa sọ bí jẹ́ ẹ̀rù ńlá àti jìnjìnlá nínú rẹ alágbára ńlá nínú rẹ èyí tẹ́ gbogbo èké tó bá kọlù mí akọ tútù èké tó bá ṣe kọlù aṣojú omi tútù gbogbo èké tó bá dúró jọ̀rọ̀ mí adé àtẹ̀pàtẹ̀ ìgbà àti jíjó omi bọ́bátà àìtẹ́rù Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ kún fún ẹ̀mí àtàgbára rẹ ilé ẹ̀mí àtàgbára mi bá gbé wọ̀ mí dídí bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ láti gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pín padà gbogbo tí ń ṣe èrè mi ẹ̀tọ́ mi pè mí mo fẹ́ gba gbogbo ẹ̀ padà láì kọ ẹyọ kan iná ẹ̀mí àtàgbára láti gbà padà ọ̀yà gbé ìwọ mi kún fún ẹ̀mí láti gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pín mi padà iná ẹ̀mí àtàgbára láti mú kí gbogbo àwọn tí ìpín mi ẹ̀tọ́ mi wà lọ́wọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí darí wá sọ́dọ̀ mi láti mọ kó ẹ̀ láti mọ dá padà fún mi ọ̀yà gbogbo ìwọ mi lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá Ọlọ́run ayérayé o mo béèrè fún ẹ̀mí àti agbára rẹ ìwọ Ọlọ́run olùrà padà ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ sẹ́ ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ gbogbo tí ń ṣe ìtọ́ mi àti ìpè mi àìtọ́ wà káàkiri níbi gbogbo ó mo fẹ́ gbà padà báyìí mo sì ti gbà padà agbára àti ẹ̀mí àti agbára gbé wọ̀ mí ọ̀yà kún fún ẹ̀mí àti agbára kí láti gbà gbé padà ọ̀yà kún fún ẹ̀mí àti agbára láti gbà gbé padà àìláì kù síbi kankan ọ̀yà kún fún ẹ̀mí àti agbára láti gbà padà sẹ́ ilé ẹ̀mí àti láti gbà gbogbo ẹ̀ padà láì kó ẹyọ kan níbi kankan ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ bàbá gbogbo àwọn tí ẹ̀tọ́ àti pé ń bẹ lọ́wọ́ wọn èyí tí mo bá ti tí mọ̀ bàbá iná ẹ̀mí mi máa ṣàgbára gbé wọ̀ mí èyí tí wọ́n fi ṣíìdì àyè láti máa gbé ẹ̀tọ́ mi padà fún mi bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ èyí tó yẹ pé àní àwọn gangan fúnra wọn àní wọn gbéra àyè láti máa gbé ẹ̀tọ́ padà fún mi Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná ẹ̀mí àtàgbára mo bèrè fún agbé wọ̀ mí lójijì iná ẹ̀mí àtàgbára mo bèrè fún agbé wọ̀ mí lójijì iná ẹ̀mí àtàgbára rẹ dà wọ́n agbé wọ̀ mí lójijì èyí tẹ́ pé gbogbo àwọn tí ẹ̀tọ́ àti pé ń bẹ lọ́wọ́ wọn àwọn fúnra wọn ó gbà àwọn àtàgbẹ́ tó bá fún mi èyí tí mo fi lè gba gbogbo tí sẹ́tọ̀ pa àkọ́wọ́ ìwà tó wà àyè kí ló tó wà Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná ẹ̀mí àtàgbára mo bá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ láti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àní ìkóòrè ayọ̀ àní tó àní sẹ́kù àní àkùnmọ́dásílẹ̀ tó bẹ̀ tí kí o sẹ́ láti gbà ìkórè tó kún fún ògo ọlá àti ìbùkún rẹ àti títóbi agbára rẹ
tó bẹ́ẹ̀ tí kò tẹ́lẹ̀ àgbàdì bíi wípé àmúyá ọgbà ènìyàn lọ́nà gba àwọn ènìyàn wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé tí wọ́n ló sì mọ̀ gba yípadà rere tí ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn lọ́wọ́ aláyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí dídí Ọlọ́run ìkórè ayọ̀ ẹ̀yà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ sẹ́ ayérayé ìwọ ọba tó di ìkórè ọ̀dọ̀ ẹ̀yà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ sẹ́ ní gbogbo ọjọ́ ayé mi àyíkí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ báyìí àyíká mi mímọ́ àti agbára rẹ gbé wọ̀ mí àyíkí mi bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ní gbogbo ọjọ́ ayé mi ìkórè ayọ̀ tó bẹ̀ débi wípé àyè kò ní sí láti gbà ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ ògo ọlá àti tóbi àti gbogbo oríire ẹ̀bùn rere àti ẹ̀bùn bóyá tó fi wá bàbá kọ́ mi fún dẹ́mi màtàgbà láti mọ kóòrè ayọ̀ ọ̀la ilé màtàgbà láti mọ kóòrè ayọ̀ wọ̀ mi ìkóòrè ayọ̀ sẹ̀ àyílá tó bẹ̀ ti bẹ̀rẹ̀ pé kóòrè ayọ̀ sí láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àní wọ́n mọ jàǹfà nínú rẹ̀ ayé wọn yóò sì mọ gba yípadà rere ayé wọn yóò sì mọ bọ́ lọ́wọ́ ogun àti ògùn àti pàtì ibi fáwọn gbogbo ògo yóò sì mọ jẹ́ tìrẹ pàpà yóò ayé tí wàá ṣe mi ọ̀la kún fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ àyílá ti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi sẹ̀ àyíkún fún ẹ̀mí àtàgbàrà láti mọ kóòrè ayọ̀ pápá ọmọ ẹ̀mí mímọ́ àyíkún fún ẹ̀mí àtàgbàrà láti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní gbogbo ọ̀nà mi sẹ̀ àyíkún àtúbẹ̀ tí yóò sẹ́yìn láti gbà ètò kún fún òkùnkùn ògùn ọ̀rẹ́ àti àtúnṣe àtàgbàrà rẹ̀ débi pé àmọ́yé pa àwọn ènìyàn náà gba àwọn ènìyàn sẹ̀ àní wọ́n mọ jàǹfààní nínú rẹ̀ ayé wọ́n sì mọ bọ́lọ́gbó tí ṣogbó àti láti wàrà ayé wọ́n ti mọ dé bá ayé wọn ètí ògùn àti ó ti mọ jẹ́ tẹ̀lé ayé tí wọ́n wá pẹ̀lú ńlá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ńlá kún fún agbára rẹ̀ ńlá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ńlá kún fún agbára rẹ̀ ńlá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ńlá kún fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá àní 2024 ni o àtúntún ti lọ díẹ̀díẹ̀ nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ jáde rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ jáde ohun gbogbo tí wọ́n lọ́rọ̀ rẹ̀ dá pátápátá gbogbo tí ṣiṣẹ́ wọ̀ rẹ̀ pátápátá kí wọ́n bẹ̀ sí kó àwọn ọjọ́ wá sọ́dọ̀ mi láti mọ ṣe mi lóore láti mọ ràn mí lọ́wọ́ láti mọ bùkún mi láti mọ gbébi ga láti mọ mú gbogbo ọ̀rọ̀ rẹ̀ inú àsìmúṣẹ láti mọ mi ṣàṣírí ayọ̀ rẹ̀ gbogbo pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run òtítọ́ ọwọ́ Ọlọ́run lówó Ọlọ́run lè láti má jẹ́ máa ṣe ìmúṣẹ gbogbo àní 2024 là ń ti lọ díẹ̀ díẹ̀ ìpọ̀lú agbára àti oore ọ̀fẹ́ rẹ̀ ìdí mo ṣe ké o rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ jáde bàbá rán àṣẹ àti agbára ọ̀rọ̀ jáde Ọlọ́run ayérayé o gbogbo tí Ọlọ́run rẹ̀ dá pápátá gbogbo tí ó ṣiṣẹ́ wọ̀ rẹ̀ pápátá ọ̀yà tí mo bẹ̀rẹ̀ sí kóra àwọn ọjọ́ wá sọ́dọ̀ mi sẹ́ àyè láti mọ ràn mí lọ́wọ́ àyè láti mọ ṣe mí lóore láti mọ bùkún mi àyè láti mọ gbé mi ga láti mọ mú gbogbo rẹ̀ gbogbo mi wá sí mi ṣe láti mọ mú mi ṣàṣọyọ oore gbogbo láti mọ mú mi pọ̀ ní oore gbogbo pátá láti mọ mú mi pọ̀ ní òwò àtọ́lá láti mọ mú mi ṣe mú mi tayọ̀ láti mọ mú jẹ́ orí àti ìgbéga nígbà gbogbo ẹni tí ò ní wá ìlànà bàbá ya pàrọ̀ àṣẹ àtàgbàrọ̀ rẹ̀ jáde sẹ́ àṣẹ àtàgbàrọ̀ rẹ̀ ni mo béèrè fún bàbá rẹ̀ jáde sẹ́ ní orúkọ Jésù Kristi rán àṣẹ àtàgbàrọ̀ rẹ̀ jáde ohun gbogbo tí ṣé wọlé pátá àyẹ̀kú gbogbo ẹ̀sùn kúrò àwọn ìjọba sọ́dọ̀ mi sẹ́ àyẹ̀kú tí wọlé dàpọ̀ pátá àyẹ̀kú ẹ̀sùn kúrò àwọn sọ́dọ̀ mi sẹ́ láti mọ sùn láti mọ lọ láti mọ gbẹmí láti mọ gbẹmí lò láti mọ sọmi ti gbogbo rò fún rere láti mọ mú mi gba ìkòbò kọ́ ọ̀run àti òkè àti mímọ́ àti ẹ̀mí gbogbo láti wà ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ ni mo béèrè fún nítorí pé a ti kọ́ wípé ọwọ́ ọ̀tún agbára rẹ ó ṣohun ńlá ọwọ́ ọ̀tún agbára rẹ ó ní agbára ọwọ́ ọ̀tún agbára rẹ mo béèrè fún o bóyá fi tì mí mú gbogbo ìrìn àjò 2024 yìí kí n lè mọ̀ tayọ àbí sọ pé wàá mọ̀ fi mú mi tayọ ọwọ́ ọ̀tún agbára rẹ fi tì mí mú gbogbo ìrìn àjò 2024 yìí bóyá bẹ̀rẹ̀ sí mú mi tayọ bẹ̀rẹ̀ sí gbé mi lórí sókè bẹ̀rẹ̀ sí gbé mi ga tó pé tí wọ́n bá gbé mi ga tó bá gbé mi lórí sókè tó mú mi tayọ ẹni tí ó sọ pé kí n mọ̀ tayọ kò sí abẹ́ni tó mọ̀ wálé kò sí ọwọ́ ọ̀tún agbára rẹ mo béèrè fún Ọlọ́run gbogbo ìrìnàjò 2024 yìí àti gbogbo ìyókù ọjọ́ ayé mi yá fi tèmi mú kó sì mọ́ fi mú mi tayọ kó mo fi gbé mi ga kó mo fi fà mí lórí sókè àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run òtítọ́ o ọwọ́ ọ̀tún agbára rẹ mo béèrè fún o nítorí pàtí fìdí rẹ múlẹ̀ wípé kíni ọwọ́ ọ̀tún agbára rẹ sẹ́ o ṣòwò ńlá o ṣòwò agbára o ti agbára pọ̀ ìdí mo ṣe ké o ní orúkọ Jésù Kristi ìrìn àjò 2024 yìí àti gbogbo ìrìn àjò ayé gbogbo ọ̀yà fọwọ́ ọ̀tún agbára rẹ tì mí mọ́ Olúwa láti mọ gbé mi ró láti mọ gbé mi ga láti mọ mú mi tayọ láti mọ fà mí lórí sókè ìtọ́pẹ́ tí wọ́n bá lè ṣe èyí ẹ̀yin tí ọ̀jà mi wálé òṣì mọ́ ìdàgbà àti ìjùmọ̀ ìdìnnà kankan kò ṣe fún mi mọ́ ìdí mo ṣe ké o Olúwa
Ọlọ́run ayérayé sí wọn Ọlọ́run aláyé ní orúkọ Jésù Kristi ọwọ́ ọ̀tún agbára rẹ̀ dà òun ni mo béèrè fún ọwọ́ ọ̀tún agbára tó sọ̀rọ̀ àwọn ìyanu ni ẹ̀yà fi tì mí mọ̀ ní gbogbo ìrìn àjò 2024 yìí àní gbogbo ìrìn àjò ojú ayé mi ẹ̀yà fi gbé mi lórí sókè ẹ̀yà fi mú mi tayọ ẹ̀yà mú mi di ẹ̀yà fi mú mi dá nígbà gbogbo ní ọ̀tún lójúmọ́ ẹ̀yà fi mú mi ṣàṣírí nígbà gbogbo Olúwa Ọlọ́run ẹlẹ́dàá ọwọ́ ọ̀tún agbára rẹ̀ ni mo béèrè fún sẹ́ ẹ̀yà fi tì mí mọ̀ ẹ̀yà fi tì mí mọ̀ ẹ̀yà mú mi dá mú mi tayọ mú mi lékè mú mi kó nígbà gbogbo ẹ̀yà mú mi ṣe rere nígbà gbogbo lórúkọ Jésù Kristi àní gbogbo ọdún 2024 yìí àní gbogbo ọjọ́ ayé gbogbo sẹ́ bàbá ọwọ́ ọ̀tún agbára rẹ̀ àní kọ́mọ̀sì kó lára mi sẹ́ ọwọ́ ọ̀tún agbára fi tì mí mọ̀ ẹ̀yà mo fi mú mi tayọ mo fi mú mi ṣe rere àní mo fi mú mi gbòòrò sí ní rere nípa agbára àti àṣẹ nígbà àdúrà tó fẹ́ tó ká jó lóru. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wàá rán àṣẹ jáde báyìí fúnra rẹ̀ àti kọ́ nípa tèmi pọ̀ máa láṣẹ lèmi ṣe ọ̀yá ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlàyé pátápátá láì kó ẹyọ kan gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí kóra yín jọpọ̀ wá sọ́dọ̀ mi ẹ kóra yín jọpọ̀ wá sọ́dọ̀ mi láti máa ràn mí lọ́wọ́ láti máa ṣe mí lóore láti máa fi ẹ̀bùn rere àti òkè wá fún mi ẹ̀bùn pípé ẹ̀bùn tí kò ní pààyọ rẹ̀ ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí kó wá fún mi láti máa fi láti máa ràn mí lọ́wọ́ láti máa sọ mí di ògo ńlá láti máa mú mi ṣe rere àṣeyọrí ayọ̀ rere pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run dá pátápátá ẹ gbọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlẹ́ pátá àìní mo sọ mo tún tẹnu mọ́lẹ̀ kan sí ní orúkọ Jésù Kristi ẹ tẹ́tí kẹ́ gbọ́ ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlẹ́ pátá àìní tẹ́tí kẹ́ gbọ́ ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ìjọ pàṣẹ ti kọ́ nípa tèmi pé ọmọ aláṣẹ lèmi ṣe ọ̀yá ní orúkọ Jésù Kristi èyí tá a ti fìdí rẹ̀ múlẹ̀ pé ní kí gbogbo ẹ̀kọ́ ọmọ múlẹ̀ ni mo parí àṣẹ fún yín o ọ̀yá ẹ̀kọ́ ayéjọpọ̀ àìbẹ̀sùn kọ́ ayé wá sọ́dọ̀ mi àìláti mọ ràn mí lọ́wọ́ àìláti mọ ṣe mí lóore láti mọ fà mí lọ́wọ́ sókè láti mọ gbé mi lórí ga láti mọ mú gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpè mi àìkọ́ tẹ̀ mí lọ́wọ́ àìláti mọ mú kí gbogbo ògo ìran mi àìkọ́ bẹ̀ tẹ̀ mí lọ́wọ́ àìní gbogbo rere àyàn tó tọ́ sí kọ́ bẹ̀ tẹ̀ mí lọ́wọ́ àìní àṣẹ ni mo pa o nítorí pàtí fìdí ẹ̀ múlẹ̀ nípa tèmi wípé ọmọ aláṣẹ lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù òkúrẹ́sì àìlèmí sì ti jẹ́ àjùmọ̀ ọjọ́gún Ọlọ́run aláyè nípasẹ̀ Jésù òkúrẹ́sì ìjẹ́ mo rán àṣẹ jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́sì fẹ́ àṣẹ fún mi gẹ́gẹ́ mi kà gbogbo owó tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ǹjẹ́ mo pa láṣẹ o àní fún gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pàpàtà àní gbogbo tí ọlọ́dà pàpàtà ẹ̀kọ́ ayéjọpọ̀ ẹ̀bẹ̀ tí kò ayé wá sọ́dọ̀ mi láti mọ ràn mí lọ́wọ́ láti mọ ṣe mí lóore láti mọ gbé mi ga láti mọ bùkún mi láti mọ ṣe mí lógo àní láti mọ mú mi ta láti mọ mú ṣàṣọrẹ gbogbo àní àṣẹ ni kì í ṣàbà o ní orúkọ Jésù Kristi àní láì kọ́ ohun gbogbo tí ọlọ́dà pàpàtà gbogbo tí ṣọwọ́ rẹ̀ ẹ̀kọ́ ayéjọpọ̀ ẹ̀bẹ̀ tí ayé sọ́dọ̀ mi sẹ́ àní ire àti ẹ̀bùn rere pípẹ́ láti òkè láti orí tèmi mọ́ wa ire àti ẹ̀bùn ayọ̀ ó láti òkè láti orí tèmi mọ́ wa ẹ̀bẹ̀ tí kò wá fún báyìí láti mọ ràn mí lọ́wọ́ láti mọ ṣe láti mọ mi láti mọ pọ̀ fún rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àṣẹ ni wọ́n bá ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olórí aláàánú ìrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi mo súre sínú ayé yín ò tún mọ ìdààmú àti ìkórà àtògùn mọ́ Ọlọ́run ti ṣàtìpá ìlú ayé yín ẹ̀bẹ̀ sí kàmí láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ sí kàmí láti mọ jíṣẹ́ mi fún mi kò sí ìdádúrà àti ìdíwọ́ àdènà kankan fún yín mọ́ àti fún èmi náà ẹ̀bẹ̀ sí kàmí láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀yin tẹ́ wá pẹ̀rẹ́ dára gidi wípé ẹ kò ní gbọ́ ẹ kò ní gbà iná tó dàpọ̀ mára mo fi ṣe yín nídìí láti sáré tètè láti kàmí láti jíṣẹ́ mi fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi èyí tá a ti fìdí rẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ láti inú ìwé mímọ́ wa àìlátọ̀dọ̀ Ọlọ́run alààyè wa wípé àní ìrànlọ́wọ́ láti bí mímọ́ àní èmi ò rí gbà àtìlẹ́yìn láti ṣóni lèmi ò rí gbà ìbólẹ̀ wà lórúkọ Jésù Kristi mo súre sínú ayé yín ayé yín ọmọ ìdààmú ìkúrò àti ìdààmú kò sí ìdíwọ́ àti ìdààmú fún yín mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìdíwọ́ àti ìdààmú fún yín láti lọ́dọ̀ mímọ́ ó yá àní ẹ̀bẹ̀ sí kàmí láti mọ tíṣà mi fún mi àní ẹ̀bẹ̀ kàmí láti mọ tíṣà mi fún mi láti sọ mi di ògo náà ògo ayérayé ògo tó ta gbogbo ògo lọ láti sọ mi jẹ́ ní òkè tó ga tó ta tí ò lè wà létí ọmọ ga sí òsìmọ́ lẹ́kìtì àríwó ojúmọ́ láti mọ mi ṣàṣúyàyò gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo àì láti mọ mú gbogbo rẹ̀ wá ó sì mú iṣẹ́ àì láti mọ gbogbo iṣẹ́ tó mi lè mi lọ́wọ́ láti sọ mi jẹ́ ogun látọ̀ ga tó tóbi bí ogun ọlọ́wọ́ aláyẹ ètò ogun ò lè dojúkọ ní kóyè ògbóore ó ní orúkọ tó yẹ ká láti mọ tíṣà mi fún mi àdébẹ̀ kí láti mọ tíṣà mi fún mi àdébẹ̀ kí láti mọ tíṣà mi fún mi ẹ̀yin tẹ́ wá pẹ̀lẹ́ ní alágídí olóore aláàánú olùrànwọ́ láti lẹ́yìn fún mi tẹ́ ìta kí tẹ́ sọ pé ẹ̀yìn jíṣẹ́ yẹn ẹ̀yin
ẹ̀yin èèyàn bíi ti Jónà tẹ́ ẹ̀kọ́ tẹ́ ní ẹ̀mí jíṣẹ́ yẹn ẹ̀yin èèyàn alágídí bíi ti Fáráò tẹ́ ní ẹ̀mí gbà ni ó mọ sọ́rọ̀ yín náà àti àárọ̀ ọ̀rọ̀ ṣe yín kì í sì láti pariwo àìsàn láti sin yín nídìí ní orúkọ Jésù ẹ sáré kàbàkàbà ẹ̀bẹ̀ sí kàbà láti mọ jíṣẹ́ mi fún mi àní ní ẹ̀mí mímọ́ àní kì í ṣe fún ìparun yín àní fún òògùn àti ìrókòrò nínú ayé àti nínú ayé mi mo fi sin yín nídìí báyìí ẹ̀bẹ̀ sí kàbà ẹ̀bẹ̀ sáré kàbàkàbà àní láti kàbà láti jíṣẹ́ mi fún mi sẹ́ gbogbo ẹ̀yin olórí àtàlàrò mi àní ẹ̀bẹ̀ sí kàbà láti jíṣẹ́ mi fún mi nítorí òògùn àti ìrókòrò ọlọ́run aláyé àní nínú ayé mi àti nínú ayé yín lórúkọ Jésù rẹ̀ sí ẹ̀bẹ̀ sí kàbà láti mọ jíṣẹ́ mi fún mi bẹ́ẹ̀ ni orúkọ yín padà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹni tẹ́ pé ní ọ̀tá ìka ènìyàn ẹni bí oníṣẹ́ ibi búburú pápátá 2023 ti kọjá lọ 2024 là tó ń wáyé o tí ẹ tún sọ pé kò sí tọ́jú ẹ tún gbé ogun mi dìde ẹ tún gbé ìgbìmọ̀ mi dìde àbí tẹ̀tẹ̀ ti gbé dìde mi ò fẹ́ mọ̀ ẹni yòówù kó wù kẹjẹ ikú sí nídìí kò láyé ikú ó lé yín kò láyé àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀jẹ̀ pé ní ọ̀tá ìka ènìyàn ayọ̀lẹ́ náà ní àfọ̀gùjà ní ayé mi gbogbo ẹ̀jẹ̀ pé ní olùpani lójú ọ̀sẹ̀ àyíntẹ́ pé ìjà sọ pé àyí 2023 tó kọjá lọ ẹ̀ tún gbé ogun mi dìde ní 2024 yẹn tẹ́ sọ pé àyíntẹ́ ti gbé dìde àyíntẹ́ ti gbé ìgbìmọ̀ náà dìde ìlú ọ̀fẹ́ mẹ́ríkẹ́ ṣe yálà ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣètò ni o yálà ẹ̀ ti ṣètò ni o ẹ̀ ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ní ọkàn mi ẹni yòówù kó wù kẹ́ jẹ́ ní orúkọ Jésù Kristi ikú lé ikú láyé àníkú sí ní kókó láyé àní tó láti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni ogun kì yóò tún dìde lẹ́ẹ̀kejì mọ́ ó àníta ní ẹyin náà kó lè ṣe jẹ́ kí ni tiyín kẹ́ ẹ̀kọ́ tẹ ní ẹ̀yìn jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi láti mọ fún mi láti mọ nínú ara kẹ́ ẹ tó fẹ́ gbógun ní dìde fún 2024 yìí àti gbogbo agbára yín àti gbogbo ìgbìmọ̀ yín àti gbogbo ìjọba yín ikú lé yín kó láyé àníkú lé yín kó láyé ikú lé yín kó láyé àníkú lé yín kó láyé àníkú lé yín kó láyé àní ohun kan nípa yín ikú lé yín kó láyé ẹrún dànù ẹsọfún dànù àní ẹrún dànù ẹsọ dànù àní ẹsẹ dànù ẹjọ òun bẹ́ẹ̀ bàbá tá a ń gbé fagbá àdàsọ náà wà láyé. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepé ayọ̀ rẹ nínú ayé mi fún títóbi rẹ nínú ayé mi fún ògo àti láti wà nínú ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mọ́dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ mọ́ sọ wípé ó ṣe èyí fún àṣepé ayọ̀ rẹ nínú ayé mi fún títóbi àtàgbára rẹ nínú ayé mi fún ògo láti wà nínú ayé mi ó fún gbogbo rẹ tí wọ́n tún ṣe ní ayé mi ní òwúrọ̀ yìí èyí tí wọ́n tún tẹ̀síwá láti gba pẹ̀lú agbára láti mọ̀ ṣe ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ èmi yàn ọlọ́gbọ̀n mo gbórúkọ rẹ àmọ́ sọ wípé ó ṣe àìtítà ìdè mẹ́mọ̀ yọ̀rọ̀ àmọ́ gbọ́n fàtí yẹn mi ìdí sèké wípé yá síwájú àmọ́ gba ògo lọ yá mọ́ gba yìí lọ ẹ̀jẹ̀ lágbára rẹ lọ lẹ́ẹ̀kan sí bàbá mi mo tún ké o iná mi mímọ́ àti agbára rẹ àṣẹ rẹ ìjọba rẹ wà láàyè rẹ títóbi rẹ látìmọ̀ fi hàn bó ṣe fi hàn látìmọ̀ sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ lọ látìmọ̀ kọ́ wa bó ṣe kọ́ wa lọ látìmọ̀ tó wa bó ṣe tọ́ wa lọ látìmọ̀ dárí wa bó ṣe dárí wa látìmọ̀ jẹ́rìí agbára wípé wọ́n ní ọlọ́dún bó ṣe jẹ́ agbára lọ ní gbogbo ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa àìjẹ́kàtúmọ̀ bọ́ pàdé bá ti mọ́ pàdé nínú àwa táwa níbi àtàwọn tí wọ́n ń bọ̀ àti ń wọ̀ olúwa jẹ́kẹ̀lẹ̀ kan ká mọ orí tó bá agbára ká sì mọ orí ìyanu ẹ̀ ká mọ bá pàdé ẹ̀yà jẹ́ ká mọ orí ìfọwọ́kàn rẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ògo ní forúkọ rẹ̀ pé òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ títí àmọ̀ ìlànà gbòòrò agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀kan sí mo kẹ́ni kọ̀ọ̀kan wá kú oríire fún ti ìrìn àjò ọ̀sẹ̀ yìí pàápàá jùlọ nítorí pé ẹnì kọ̀ọ̀kan wa ìdánilójú wà fún mi nínú Ọlọ́run wípé a ti fi àyè sílẹ̀ fún ìfẹ́ òtítọ́ láti mọ ìjọba nínú ayé wa ní orúkọ Jésù Kristi ìfẹ́ òtítọ́ Ọlọ́run àlàyé náà yóò tún mọ gbòòrò sí nínú ayé wa yóò tún mọ ṣoṣo rere pẹ̀lú ní ojoojúmọ́ ẹ̀bùn rere ẹ̀bùn pípé láti òkè wa náà mo gbà ní ọ̀tún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí gbogbo ìrìn àjò ọdún yìí ògo tuntun ní ọjọ́ kọ̀ọ̀kan ní ọmọ jẹ́ ìpín wa ní orúkọ ti Jésù Kristi ẹ má ìṣe ká gbàgbé ọ̀túnla Monday òun náà ní mẹ́ẹ̀ẹ́dógún oṣù 15 oṣù ìyìn ọjọ́ kan láàrin oṣù gbọ́ èyí ni ìyìn àkọ́kọ́ tí ń ṣe ìyìn ọjọ́ kan láàrin oṣù ìyẹn Monday mú ijó rẹ dání ìgbàgbọ́ àti ayọ̀ rẹ ìdùnnú rẹ mú dání láti fi àyà tó dúró yìí ràn lógo ó sì ṣe bóyá lè mọ́ lo ìṣẹ́jú kàbí ká mọ́ lo ìṣẹ́jú méjì àbí ká tẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ́n pàápàá pé akànkọ́ rẹ̀ ayọ̀ ràn lógo títí láti bẹ̀ẹ́ dé parí ni ó sì ṣe náà ká gbọ́ ráńpẹ́ nípò tó náà bá fẹ́ ká mọ̀
ṣùgbọ́n ìyẹn múra àti yin Ọlọ́run yẹn dáradára ní mẹ́ẹ̀ẹ́dógún oṣù yẹn Ọlọ́run ní ṣàrà tó fẹ́ ṣe ju bí ẹnì kọ̀ọ̀kan wá ṣe ní àfojúsùn lọ mò ń tẹnumọ́ ìsìtúmọ̀ má wo ìtò ìdojúkọ ọjà tó kọjá wọ́n sátìmọ̀ yin Ọlọ́run lógo ó sì rí wípé kí ni oníṣẹ́ àrà oníṣẹ́ ìyanu Ọlọ́run ò ní mọ̀gbà tí ohun tó ń banújẹ́ lórí ò ní mọ̀gbà tí ó rójútùú má wo ìbò lọ́nà fẹ́ gbé gbà ìbò ní Ọlọ́run ṣe ìbò ní Ọlọ́run ṣe ṣe ẹ̀bí tí ó gbà yọ náà ti ṣe ni pé mọ̀ yin Ọlọ́run ọ̀rọ̀ rẹ yẹn mọ̀ mú wá ṣiṣẹ́ mọ̀ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ó ti tán ìyókù yẹn dáadáa tí wọ́n bá ti kọjá tí wọ́n bá ti rìn dédé níwájú Ọlọ́run wọ́n mọ̀ dúpẹ́ lọ ó rí wípé kí ni ìtọ́ ńlá kọjá yẹn fún àǹfààní tara rẹ ni kì í ṣe pé Ọlọ́run díjú kò rí ọ kì í ṣe pé Ọlọ́run ọmọ tọ́tọ́ sí ọ ọmọ ṣùgbọ́n ó ní ìdí àti ète kan tó fi mú ọ wà ní ipò yẹn so èyí tó gbọ́dọ̀ mọ fi àyà àti lórí nítorí pé kí ni ó ní nípòkípò tẹ bá para yín ẹ mọ ìyìn ẹ̀wọ̀n ká mọ ìyìn wọn Ọlọ́run àlàyé ìtọ́ túmọ̀ sí pé ipò kí o tàbá wà ọmọ sí ní jẹ́bà yẹn ó sì mọ̀ tó fi ní káwọn bẹ́ẹ̀ ọmọ mọ́ fàyè sílẹ̀ ìgbésọ̀ ká mọ̀ sí pé Jésù Kristi ẹ mọ́ gbàgbé o nígbà tó bá di Monday a mọ̀ tẹ̀síwájú nínú rẹ̀ mọ́ gbàgbé ìgbàgbọ́ ìyìn rẹ àtijọ́ rẹ àti ayọ̀ rẹ ohun tó bá lè fi lù láti fi ràn lò mọ́ gbàgbé láti mú dání kó tó di Monday ní orúkọ Jésù ẹ̀rí wa yóò ti ta ojú bá sí ìrọ̀lọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ọba àwọn ọba o ìwọ lọ́lọ́run òtítọ́ ayérayé o ìwọ lọ́lọ́run òdodo àwímọ̀yẹ̀hún ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi àjìnlẹ̀ ìfẹ́ ìwọ lọ́lọ́run òdòtọ́ ológo dídán ìwọ lọ́lọ́run òdodo gbogbo àgbáyé ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé mọ́mọ́ rírì rẹ̀ ìyìn dúró de ọ lẹ́nu mi ògo ìyìn ọlá àtọ́pẹ́ ní forúkọ rẹ̀ ìwọ Ọlọ́run tí ọwọ́ lọ́dọọdọ ìwọ Ọlọ́run àwímọ̀ ìyìn àsọ̀rọ̀mọ́tàṣe ìwọ bá tó ní gbogbo àtìyìn tí sì ń tẹ̀síwájú láti mọ gba gbogbo àtìyìn lọ tẹ́ni kéde òsèlè pé nínú ògbà àtìyìn aṣọ wípé ṣe gba ọgbà àtìyìn àti àwa tí àwa níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wà á parapọ̀ á dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ tó pé ìwọ nìkan ló tó ṣe gba ọgbà àtìyìn wa a sọ pé nígbàgbọ́ ní ọjọ́ gbogbo títí ayé wa làwọn ò mọ èèyàn bàbá gba ọgbà àtìyìn wa fún gbogbo ara rẹ tó ń fẹ́ ìwà dá lójoojúmọ́ èyí tó tún ṣe láti mọ fa ìwà dá ní òròdó rẹ bàbá gba ọgbà àtìyìn ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó sọ wá dayọ̀ ó ṣe tiwa ní rere bá a sì ń tẹ̀síwájú nínú ògo nínú ọlá nínú gbéga nínú gbogbo àti inú ògo bọ́ọ̀nù ògo inú gbéga bọ́ọ̀nù gbéga inú ṣèrè bọ́ọ̀ṣù rere bẹ́ẹ̀ ni orí kò yí padà láyé a kò ní wálẹ̀ ìdògbò Ọlọ́run kò ní fi wá sí kò sí ní wò wá rà láéláé gbogbo bí tí ṣùgbọ́n wà nínú ayé ẹnì kankan wa ṣùgbọ́n yẹn ó jẹ́ rere báyìí ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni orí kò yí padà gbogbo kò sì jẹ́ tọ́lọ́run àlàyé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fàlẹ́.